ní orúkọ ńlá Jésù. Ọlọ́run tó jẹ́ èmi ni a gbé ọ̀gá ọba ayérayé gba ọpẹ́ wa. Ǹjẹ́ lónìí ọ̀rọ̀ tí ó jáde lónìí mi ò fẹ́ kó jẹ́ ọ̀rọ̀ ènìyàn. Bàbá, má jẹ́ kí ẹnikẹ́ni gbọ́ ọ̀rọ̀ mi, jẹ́ kí gbọ́ ọ̀rọ̀ rẹ. Má jẹ́ kí ẹnikẹ́ni rí mi, jẹ́ kí wọ́n rí ìwọ nìkan ṣoṣo. Olúwa, má jẹ́ kí ẹran ara kankan ó darapọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. Ohun tó fẹ́ káwọn èèyàn gbọ́ ni kó o sọ jáde. Gbogbo agbára alátakò, gbogbo olùfidàn, ẹ tẹríba kẹ́ jóná wọlẹ̀. Ẹ̀mí mímọ́ gbàkóso ojú ọjọ́, gbàkóso inú afẹ́fẹ́, gbàkóso gbogbo àwọn èèyàn tó ń gbọ́ mi, kí ògo lè jẹ́ ti Kristi Jésù ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Yes, èmi wá sórí ètò gẹ́gẹ́ bí ajínrere àti wòlíì Olódùmarè láti dìfẹ́ǹdì ìyìnrere tí a fi mí ṣe olùṣọ́ fún. Mo wá gẹ́gẹ́ bí aṣojú fún ọ̀run, mo wá gẹ́gẹ́ bí ikọ̀ Olódùmarè, mo wá gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run àti agbẹnusọ fún ọ̀gá ògo. Òun ni mo ṣe wá sórí ètò láti wá sọ ohun tí kò yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn nípa ohun tí a pè ní ọ̀rọ̀ àti èdè. Ẹ gbọ́ mi, èdè àti ọ̀rọ̀ kò wá láti ibì kankan bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. Bíbélì sọ fún wa nínú Psalm 24 wípé tí Olúwa ní ilẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé gbogbo ayé pátápátá tí Ọlọ́run ni. Ọlọ́run ló dá wọn. Ẹ di pọ́ìntì yẹn mú. Mo fẹ́ tètè sọ pàápàá torí àkókò púpọ̀. Mo bẹ̀ yín gbogbo èyí tẹ́ wà lórí ètò. Ẹni tó bá gbọ́ ìbẹ̀rẹ̀ tí ò bá gbọ́ àárín ó máa ṣì mí gbọ́. Ẹni tó bá gbọ́ àárín tí kò bá gbọ́ ìparí ó máa ṣì mí gbọ́. Náà màá máa sọ àwọn ẹsẹ̀ Bíbélì èyí tẹ́ bá lè kọ́lẹ̀ àkọ́lẹ̀. Àwa tá a bá lè kọ́lẹ̀ yìí tí màá bá sáré kà kíákíá láti fà àwọn pọ́ìntì mi yọ ní kíákíá láì waste time. Náà gbogbo ayé tí Ọlọ́run ni. Ẹ tún wá gbọ́ ilé yìí. Ìwé Revelation ó jẹ́ kí ó yé wa. Ẹ jẹ́ kí a wo Revelation chapter 4. Revelation chapter 4. Ẹ wo verse 11. Olúwa, ìwọ ni ó yẹ láti gba ògo àti ọlá àti agbára, nítorí pé ìwọ ni ó dá ohun gbogbo, àti nítorí ìfẹ́ inú rẹ ni wọ́n ṣe wà. Amen. Now, ẹ wo chapter 5, ìwé ìfihàn, verse 9. Wọ́n sì ń kọ orin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdì rẹ̀, nítorí a ti pa ọ́, ìyẹn Jésù Kristi. Ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìràpadà wa sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo. Ẹ máa gbọ́ ìjìnlẹ̀ yìí o. Láti inú ẹ̀yà gbogbo, ẹ ló dé ní, àti èdè gbogbo, àti inú ènìyàn gbogbo, àti orílẹ̀-èdè gbogbo wá. Ibi tí a kà yìí jẹ́ ká mọ̀ wípé gbogbo orílẹ̀-èdè àti gbogbo èdè àti gbogbo ẹ̀yà àti gbogbo ilẹ̀kílẹ̀ tí Ọlọ́run alààyè ni. Ọlọ́run tí àwa ń sìn ló dá ayé, òun ló dá ọ̀run. Genesis 1:1 ní àtètèkọ́ṣe ni Ọlọ́run dá ọ̀run òun ayé. So Ọlọ́run ló dá ohun gbogbo nínú ohun gbogbo, àti ènìyàn àti orílẹ̀-èdè. Ṣẹ́rí àtàláwọ̀ dúdú àti aláwọ̀ funfun, Ọlọ́run ni ó dá gbogbo wọn. Acts chapter 17 láti verse 24. Ẹ mọ̀ gbọ́ o. Ọlọ́run náà tí ó dá ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, òun náà tí í ṣe Olúwa ọ̀run òun ayé, kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́, bẹ́ẹ̀ ni a kì í fi ọwọ́ ènìyàn sìn bí ẹni pé ó ń fẹ́ nǹkan. That is pé ó ń fẹ́ nǹkan lọ́dọ̀ wa. Òun ni ó fi ìyè àti èémí àti ohun gbogbo fún gbogbo ènìyàn. Ó sì ti fi ẹ̀jẹ̀ kan náà dá gbogbo orílẹ̀-èdè láti tẹ̀dó sí ojú àgbáyé. Ó sì ti pinnu àkókò tí a yàn tẹ́lẹ̀ àti ààlà ibùgbé wọn. Gbogbo nǹkan tá à ń pè ní languages, ọ̀rọ̀ lónìí, inú Ọlọ́run ló ti ṣẹ̀ wá. Tí ẹ bá rántí Genesis chapter 11, ẹ rí i pé láti verse 1 àwọn ènìyàn ń sọ èdè kan, ọ̀rọ̀ kan ní gbogbo ayé nígbà náà, kó tó di wípé a da èdè rú. Nígbà tí a dà wọ́n ní èdè rú ló di wípé èdè yà. Ó pín yẹlẹyẹlẹ tí oníkálukú ń sọ èdè wọn nílùú wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tí wọ́n fọ́n káàkiri sí. Náà ẹ wá jẹ́ kí n sọ eléyìí fún yín gbogbo ènìyàn, gbogbo ẹ̀yin Kristẹni, ẹ gbọ́ mi dáadáa.
gbọ́ mi dáadáa ṣe rí ohun tí à ń pè ní ọ̀rọ̀ gangan original ọ̀rọ̀ in tó ń jẹ́ ọ̀rọ̀ gangan inú Ọlọ́run láṣírí ẹ̀ wà. Kristi Jésù ní ọ̀rọ̀. Ìwé John chapter 1 láti verse 1 ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ ti wà, ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ ti wà. Bẹ́ẹ̀ni ló sọ bẹ́ẹ̀. John chapter 1 láti verse 1 ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà, òun náà ló ti wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. So tí a bá ń sọ̀rọ̀ yìí pé àwọn wo ni wọ́n ní àṣẹ ọ̀rọ̀, àwa born again, àwa tá à ń sin Ọlọ́run, àwa Kristẹni, àwa ọmọlẹ́yìn Kristi, àwa la ní àṣẹ lórí ọ̀rọ̀, kì í ṣe àwọn oníṣẹ̀ṣe, kì í ṣe àwọn ẹlẹ́bọ, kì í ṣe àwọn ẹlòmíì, àwa Kristẹni la ní ọ̀rọ̀ because àwa gangan lọmọ aláṣẹ. Jésù Kristi gangan ní ọ̀rọ̀. Ní verse 14 ó ní ọ̀rọ̀ náà sì di ara, òun sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa, ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. So Jésù Kristi ní original ọ̀rọ̀. Ìgbà tí Ọlọ́run ti dá ayé lédèrú ní Genesis chapter 11 tí oníkálùkù èdè ti pín yẹlẹyẹlẹ dẹ́, kò sí ẹnikẹ́ni nínú gbogbo àwọn ènìyàn lórílẹ̀‐èdè ayé, bóyá àwọn Amẹ́ríkà ni o, England ni o, Spain ni o, Canada ni o, Africa ni o, kò sẹ́nì kankan tó lè sọ wípé òun ló ń monopolize ọ̀rọ̀ àti èdè. Bẹ́ẹ̀ mo sọ fún yín, màá dẹ̀ proof ẹ̀ fún yín bíi lónìí. Ṣé rí gbogbo ọ̀rọ̀ àti gbogbo èdè à ń pe kinní kan ní àyálò èdè. Ṣé rí nínú literature Yorùbá, literature alohùn, èyí tí ẹ bá kọ́ Yorùbá tàbí tẹ bá kọ́ nípa language nínú literature alohùn tàbí nínú Yorùbá grammar, ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní àyálò èdè tàbí àyálò ọ̀rọ̀ tàbí àwọn ọ̀rọ̀ àyálò. Àwọn ọ̀rọ̀ àyálò gbogbo language pátápátá ló affect, gbogbo language pátápátá ló wà ń bẹ̀. Mò ń bọ̀ wá bẹ́ẹ̀ yín olórin àti ọ̀pọ̀lọpọ̀ Kristẹni tí ò mọ àwọn àṣírí. Mò ń padà bọ̀ lórí irú ọ̀rọ̀ tó yẹ ká máa lò àti irú ọ̀rọ̀ tí kò yẹ ká lò, irú èdè tó yẹ ká lò, irú èdè tí kò yẹ ká lò. Torí a gbọ́dọ̀ understand ọ̀rọ̀. Tí n bá ṣe sọ̀rọ̀ yìí tán, nǹkan tí mo fẹ́ fàyọ ọkùn máa yé gbogbo ènìyàn. Náà àwọn ọ̀rọ̀ àyálò kan wà tó jẹ́ pé a mọ̀ nípasẹ̀ ìlànà àfetíyá. Ìlànà àfetíyá tí wọ́n bá sọ yìí pé driver ní èdè òyìnbó, tí a bá gbọ́ pé driver, nígbà táwọn bàbá ńlá wa tán gbọ́ tán sọ pé driver, ìlànà àfetíyá òun ló mú káwọn bàbá ńlá wa nílẹ̀ Yorùbá kan máa pè ní dẹ́rẹ́bà. Driver ni wọ́n ń pè ní dẹ́rẹ́bà. Nígbà tó sọ pé doctor lédè òyìnbó, àwọn Yorùbá pè é ní dókítọ̀. Ṣẹ́ni bẹ́ẹ̀ àfetíyá ni. Tó bá sọ pé tó bá gbórúkọ kan ní Esther, nígbà táwọn Yorùbá gbọ́ wọ́n pè ní Ẹ́sítà. So ìlànà àfetíyá nìyẹn, kì í ṣe inú Yorùbá nìkan ló wà, ó wà ní gbogbo èdè títí di English. Ìlànà àfojúyá dàtí sígbà tá a bá rí bọ́n ṣe kọ́. Fún àpẹẹrẹ, nígbà tí àwọn olóyìnbó kọ tébù, táwa wá rí pé tébù ní English ta ní té, ṣùgbọ́n gbà táwa fojú rí o, a rí pé tábìlì. Then Bible, nígbà tí wọ́n kọ́, a rí pé Bible, B-I ní èdè English, Bible. Bọ̀ nígbà tá a rí bọ́n ṣe kọ́, a rí pé B ni. So àwa fi fáwẹ́lì A, a fi tẹ̀lé B kejì, ó wá di B. So A tí ó wà lẹ́yìn L yẹn, àwa wá fi I kún, àwa ń pè ní Bíbélì. Bíbélì ò kì í ṣe ọ̀rọ̀ Yorùbá, ọ̀rọ̀ àyálò ni nípa àfetíyá. Ẹ jẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ àyálò kan tí a máa ń sọ nílẹ̀ Yorùbá tó pé kì í ṣe èdè Yorùbá. Ẹ gbọ́ dáadáa lónìí, kì í ṣe àìmọye nǹkan ni à ń sọ nílẹ̀ Yorùbá tó pé kì í ṣe èdè Yorùbá. Number 1, àdúrà kì í ṣe èdè Yorùbá o. Tẹ́nìkan bá sọ pé oh yeah, we want to pray, let us pray, we want to make prayer by 12:30 p.m. we are having prayer meeting. A sọ pé ìpàdé àdúrà, àbí? Náà èyí tí wọ́n ń pè ní àdúrà kì í ṣe èdè Yorùbá, kì í ṣe èdè Yorùbá, èdè Lárúbáwá ni àdúrà.
nílẹ̀ Yorùbá wọn kì í sọ pé wọ́n ń gbàdúrà, wọ́n á sọ pé wọ́n ń wúre. Èdè Yorùbá kì í ṣe èdè àdúrà kì í ṣe èdè Yorùbá, a yálò láti inú èdè Arabic wọ inú èdè Yorùbá ni ẹlòdè ní. Ẹ̀yin gbogbo ènìyàn tẹ́ jẹ́ original ọmọ Yorùbá ẹ mọ fẹ̀mí bá mi lọ. Ẹ gbọ́ ilé àlùbọ́sà kì í ṣe ọ̀rọ̀ Yorùbá. Kò sí tán pè ní àlùbọ́sà ní ilẹ̀ Yorùbá, èdè Arabic ni àlùbọ́sà, wọ́n ya wá láti inú èdè Arabic wọlé Yorùbá ni. Ẹ tún gbọ́ ilé yìí tẹ́ bá ń gbọ́ àlàáfíà kì í ṣe ọ̀rọ̀ Yorùbá, ọ̀rọ̀ Arabic ni tí wọ́n ya wọnú èdè Yorùbá. Àlàáfíà wọ́n ya láti inú láàfíà. Ẹ tún gbọ́ ilé yìí àǹfààní kì í ṣe èdè Yorùbá, àǹfààní kì í ṣe èdè Yorùbá, èdè Arabic ni. Ẹ tún gbọ́ ilé yìí àlùbáríkà kì í ṣe èdè Yorùbá. Gbogbo adé là ń dárúkọ àlùbáríkà, àwa ṣàlùbáríkà, Ọlọ́run ọmọ alálùbáríkà lọmọ yìí, kì í ṣe èdè Yorùbá. Ṣùgbọ́n ẹni tí ò bá mọ̀ nípa èdè, tí ò mọ̀ jìnlẹ̀ èdè, ó máa bìlíìfì pé èdè Yorùbá ni. Inú Arabic ni wọ́n ti yọ àlùbáríkà, àyà wá sínú èdè Yorùbá ni. So ẹ tún gbọ́ ilé yìí tọ́ba ìwọ ọmọ yìí ṣé wọn lọ ṣe kínní, màá dá sẹ̀ríà fún ọ lónìí. Tí n bá sọ pé màá dá sẹ̀ríà fún ọ lónìí, dídá sẹ̀ríà fún yàn kì í ṣe èdè Yorùbá o, èdè Yorùbá kọ́ èdè Arabic ni o, aya láti inú èdè Arabic wọnú Yorùbá ni dídá sẹ̀ríà fún yàn. Wọ́n mú ya láti inú ṣàríà, pé ṣàríà court, ṣàríà law, pé ó yẹ dájọ́ ṣàríà fún, ibẹ̀ ni wọ́n ti yọ làwọn Yorùbá ti wá ń sọ yìí pé àádá sẹ̀ríà fún ẹ, ìtumọ̀ ẹ̀ ni pé àádájọ́ ṣàríà fún ọ. Ẹ̀mí ìmọ̀ bóyá ń bá mi lọ. Ẹ tún gbọ́ eléyìí, ẹ tún mọ̀ gbọ́ eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ wa ó yá ìṣèlú kí ni èdè ti èní, kí lọ́jọ́ èní, ọjọ́ Jímọ̀. Ibùgọ̀ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ń sọ bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ bọ́nìgè ló sọ bẹ́ẹ̀, ọjọ́ Jímọ̀. Jímọ̀ kò kì í ṣe èdè Yorùbá. Ọjọ́ Jímọ̀ kì í ṣe èdè Yorùbá. Èdè Yorùbá orúkọ tí wọ́n ń perú ọjọ́ òní ni ọjọ́ Ẹtì. Ọjọ́ Ẹtì ni Yorùbá ń pè é, kò sí tán ń pè ní ọjọ́ Jímọ̀ nínú Yorùbá, èdè Arabic ló ti wá. Ẹ tún wá gbọ́ eléyìí, ṣé wá rí gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí gan pàápàá, tí mo sọ pé inú Arabic ló ti wá, kì í ṣe èdè àwọn Muslim o. Kí Islam tó bẹ̀rẹ̀, in fact kí wọ́n tó bí Prophet Muhammadu ní AD 570, tí wọ́n bí Prophet Muhammadu, òun ní èdè àwọn èdè Lárúbáwá ti wà, èdè Arabic. Kí wọ́n tó bẹ̀rẹ̀ Islam, kí Islam tó bẹ̀rẹ̀ rárá ní gbogbo àwọn èdè tá à ń sọ yìí ti wà o. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé torí pé ilẹ̀ àwọn ará Arabia ni a ti bẹ̀rẹ̀ sí Islam ló jẹ́ kí wọ́n máa sọ èdè yẹn. Ó dàbí ìgbà tó yẹ pé tí bóyá ìgbà tí Christianity bẹ̀rẹ̀ ní Israeli nílẹ̀ àwọn ará Júù, so wọ́n wá ń sọ èdè Hébérù, ó tán o, yẹ́sà kò jù bẹ́ẹ̀ lọ o. So èdè àwọn tá à ń sọ yìí, àlùbáríkà, àǹfààní, àlàáfíà, kì í ṣèdè àwọn Muslim, kì í ṣèdè Islam, èdè àwọn èdè Arabic ni. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ jẹ́ tó sọ àwọn ọ̀rọ̀ míì tí kì í ṣe ti Yorùbá, tá mú wọnú Yorùbá, tá yá wọnú Yorùbá. Náà tá máa sọ pé ilé pẹ̀tẹ́ẹ̀sì, ṣebí ilé pẹ̀tẹ́ẹ̀sì, ṣé mo tún mọ ilé pẹ̀tẹ́ẹ̀sì? Kò sí ní tán pè ní pẹ̀tẹ́ẹ̀sì nínú èdè Yorùbá o. Ibi tí wọ́n ti yọ òun ní èdè òyìnbó kan tí wọ́n pè ní penthouse. Òun ní ilé alájà tí wọ́n kọ́ ní alájà. So ìgbà tí àwọn Yorùbá wá ń gbọ́ penthouse, òun náà wá sọ pé pẹ̀tẹ́ẹ̀sì. Bí ọ̀rọ̀ yẹn ṣe wọnú èdè Yorùbá nìyẹn o. Ẹ lọ ṣe investigation lórí gbogbo nǹkan tí mò ń sọ yìí. Ẹ tún gbọ́ ilé ṣebí tá bá ń sọ pé sílè kan, sílè méjì, sílè olówó sílè, ṣebí a máa sọ pé ọ̀rọ̀ Yorùbá ni, kì í ṣe ọ̀rọ̀ Yorùbá o, kì í ṣe ọ̀rọ̀ Yorùbá o. Sílè kan túmọ̀ sí 1 shilling. Shilling tí àwọn baba ńlá wa gbọ́, òun ni wọ́n sọ di sílè àfetíyà, kì í ṣọ̀rọ̀ Yorùbá. Ẹ tún gbọ́ ilé èèpìnì ò kì í ṣe ọ̀rọ̀ Yorùbá. Èèpìnì túmọ̀ sí half penny ni wọ́n sọ di èèpìnì. Ẹ tún gbọ́ ilé lọ́fíńdà
lọ́fíńdà kì í ṣe ọ̀rọ̀ Yorùbá. Ìyí tí wọ́n ń pè ní lọ́fíńdà òun ni lavender perfume òun ló wá di lọ́fíńdà. Ó fi lọ́fíńdà sára kò sí tó ń pè lọ́fíńdà nínú èdè Yorùbá. Náà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtẹ̀yin oníṣẹ̀ṣe ẹ ti iṣẹ́ rí ibi táwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń pariwo kiri ibi tí wọ́n ti ṣí nìyẹn. Ẹ lè monopolize èdè Yorùbá kẹwàá sọ pé èdè àwọn ẹlẹ́bọ àtòníṣẹ̀ṣe nìkan ni. I am a Yorùbá Christian. Kristẹni ni mí, Yorùbá ọmọ Yorùbá sì ni mí. I am a Yorùbá Christian. Èdè bàbá ńlá mi ni èdè Yorùbá. Ọmọ Yorùbá ni mí. Màá sì tẹ̀síwájú láti máa sọ èdè Yorùbá. Màá máa sọ èdè Yorùbá dáadáa. Mi ò sì ní bọ òrìṣà, mi ò ní bọ Ògún, mi ò ní bọ Ṣàngó láyé mi. Ṣùgbọ́n èdè mi, èdè abínibí wa òun ni èdè Yorùbá. Gbogbo ẹ̀yin ènìyàn ṣe rí ó bá ọ̀pọ̀lọpọ̀ wa understand the language. Gẹ́ẹ́ tí ẹ bá ṣọ́ra ọwọ́ tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń gbé ìyí tí wọ́n ṣe ni pé ẹ̀rí pé tó bá tó àwòkọ́ kan ẹ̀yin born again ẹ̀yin tẹ́pẹ́rẹ́ ẹ̀yin Christian even so-called pastor tí ẹ bá understand gbogbo àwọn kan yìí wọ́n máa kó yín láyà jẹ then wọ́n máa kó yín sínú spirit of confusion wọ́n máa rú yín lójú tó pé ẹ̀ ní mọ́ tó kàn mọ́. So ayé jẹ́ ayé ìmọ̀. Àwọn ọmọ Ọlọ́run àwa Kristẹni adẹ gbọ́dọ̀ mọ̀ ń tagbà nínú Kristi Jésù. Ká dẹ̀ mọ̀ ń tagbà ká gbà lójú páálí ká kọ́ ìmọ̀ ká lépa fún ìmọ̀. Ìmọ̀ ló ń darí ayé. Ìmọ̀ jẹ́ ìmọ́lẹ̀. Ìmọ̀ jẹ́ agbára. Ẹni tó bá ní ìmọ̀ kò ní rìn nínú òkùnkùn sá. So a gbọ́dọ̀ understand gbogbo àwọn kìnnì. Ẹ jẹ́ tó sọ kì í ṣe Yorùbá nìkan ní ìsìnkú Yorùbá yá èdè àyálò láti ibòmí adẹ̀ ń lò. So tí àwọn ẹlòmíì náà bá wá yá èdè láti inú Yorùbá tí àwọn kan náà bá wá yá èdè lára àwọn èdè Yorùbá táwọn náà wá fi ṣe èdè àyálò ṣé yẹ ti wá túmọ̀ sí pé wọ́n ti dẹlẹ́bọ nìyẹn? Ṣé tá a bá ń sọ pé àlùbọ́sà nílẹ̀ Yorùbá ṣé mo ti di ọmọ Lárúbáwá nìyẹn? Ṣé tí mo bá sọ pé àdúrà ṣé mo ti di ọmọ Lárúbáwá nìyẹn? Bẹ́ẹ̀ inú èdè Lárúbáwá la ti mú ogbó ẹ̀. Síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá sì ni mí. Tí mo sọ pé àlùbọ́sà tí mo sọ pé àǹfààní síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá sì ni mí ṣùgbọ́n mi ò kí ń ṣe ara Arabic. Ayá èdè àyálò ni kìdẹ́ ń ṣe àwa nìkan nílẹ̀ Yorùbá là ń yá èdè àyálò bẹ́ẹ̀. So táwa Yorùbá bá yá èdè àyálò àlè kò gbọ́dọ̀ jọ wá lójú táwọn ẹlòmíín náà bá yá èdè àyálò nínú èdè Yorùbá. Ẹ jẹ́ kí iye wá sí gbogbo àwọn ọmọ Ọlọ́run dẹ́ẹ́jẹ́ tó sọ eléyìí. Ṣé ní kì í ṣe Yorùbá nìkan ló yá èdè àyálò látinú Arabic tàbí bòmí? Ṣé mọ̀ pé English gan ẹ jẹ́ tó sọ eléyìí fún yín. Ta ló mọ̀ pé English tá à ń sọ tí gbogbo wa tẹ́pẹ́ tí ò bá gbé dé English yìí àárò bẹ́ẹ̀ pé ọpọlọ ẹ̀ kú ni. Ẹni tí ò bá mọ̀ òyìnbó sọ àárò bẹ́ẹ̀ pé kò ráyé wá ni. Ẹni tí ò bá mọ̀ òyìnbó sọ àárò bẹ́ẹ̀ pé kò wà intelligent kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ṣé rí àwọn èdè òyìnbó gangan English language ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ ń sọ nínú èdè English tó yẹ pé kì í ṣe English language ní origin ẹ̀. Àwọn England náà wọ́n ya wọnú èdè English ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lọ ṣe research lé lórí. Fún àpẹẹrẹ ṣe rí àwọn nínú English àwọn ọ̀rọ̀ English kan wà tó yẹ pé ó ní origin nínú èdè Latin ṣùgbọ́n à ń sọ lónìí. Fún àpẹẹrẹ ṣebí ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́wà nínú alumni nínú àwọn secular school tàbí ní Bible school. Alumni ò kì í ṣe ọ̀rọ̀ English kì í ṣe ọ̀rọ̀ English ọ̀rọ̀ Latin ni. Ẹ lọ wá díẹ̀ dáadáa alumni then alma mater kì í ṣe ọ̀rọ̀ English. Àwọn English náà ya láti inú èdè Latin ni. Ẹ̀tún dìyẹn mú ẹ ti gbọ́ Anno Domini AD 25 AD 17 AD 150 AD 2000 AD àbí bẹ́ẹ̀ kọ́ ni AD tẹ́ ń sọ nínú èdè English yẹn kì í ṣọ̀rọ̀ English. Anno Domini òun ni wọ́n ń pè ní AD. So Anno Domini kì í ṣe èdè English. Àwọn English náà ya wọnú èdè wọn ni. Ẹ̀dìyẹn náà mọ̀ ẹ tún gbọ́ ilé ẹ ti gbọ́ wọ́n fẹ́ ṣe postmortem kì í ṣe èdè English èdè Latin ni tó túmọ̀ sí after death lẹ́yìn ikú. Ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ ti gbọ́ pé bona fide I am a bona fide son of the soil. Bona fide ò kì í ṣe English o.
ẹ lọ bèrè dáadáa bona fide ò kì í ṣe English o, èdè Latin ni o, èdè àyálò láti inú èdè Latin ni. Ẹ tún gbọ́ ẹ ti gbọ́ pé ká máa sọ lọ́kẹ́ sọ pé etc 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 kì í ṣèdè òyìnbó o, kì í ṣèdè English o, èdè Latin ni o, èdè Latin ni o. Gbogbo àwọn kinní yìí ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó yé wa dáadáa o nípa èdè. Ẹ tún gbọ́ tí wọ́n sọ pé IE nínú èdè English, that is àbí èdè Latin ni. Ẹ tún gbọ́ ilé, ẹ tún wá jẹ́ sọ yìí fún yín, literature ṣe rí ọ̀rọ̀ yẹn, literature kì í ṣe English language, literature kì í ṣe English language. Ẹ lọ bèrè wò anywhere. Inú èdè Latin ni wọ́n ti yọ ọ̀rọ̀ yẹn, literature kì í ṣe nínú English. Àwọn English náà ya wọnú English ni, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ jẹ́ tún sọ àwọn èdè míì tó yẹ pé à ń pè ní èdè English tó yẹ pé àwọn òyìnbó wọn ya wọnú English ni láti French. Bẹ́ẹ̀ ni àwọn èdè kan wà tó yẹ pé àwọn English tá à ń sọ yìí wọ́n ya láti inú èdè French language ni. Fún àpẹẹrẹ ẹ tún mọ̀ pé eléyìí máa yà yín lẹ́nu, money ò kì í ṣe ọ̀rọ̀ òyìnbó, kì í ṣe English. Wọ́n yá ọ̀rọ̀ yẹn láti inú èdè French ni, money. Ẹ lọ ṣe research lé lórí. Then ẹ tún gbọ́ yìí, advice ó ní origin nínú èdè French tí wọ́n mú wọnú English language. Origin ó ní ìpìlẹ̀ gbòǹgbò nínú èdè French tí wọ́n yá ní èdè àyálò wọ inú English ni. Origin. Ẹ tún gbọ́ ilé, honesty gbòǹgbò ẹ̀ ò sí nínú English o, inú French ló wà. Wọ́n yá wá sínú English ni. Àwọn English gan, àwọn England, àwọn òyìnbó gan, táwọn gan bá lè mọ yá èdè àyálò níbi ibòmí. Kí là ń sọ yìí? Then ẹ tún gbọ́ ilé, habit kò ní origin nínú English, origin ẹ̀ wà nínú French language. Ẹ tún gbọ́ yìí, libra ó ní origin nínú French language. Then entrepreneur kì í ṣe ọ̀rọ̀ English o, ọ̀rọ̀ French ni tí wọ́n yá ní èdè àyálò tàbí ọ̀rọ̀ àyálò wọnú English language. Ẹ tún gbọ́ yìí, catalog wọ́n yá wọnú English language láti inú French ni. Bẹ́ẹ̀ náà ni justice, òótọ́ lẹ́gbọ́n tí mo sọ fún yín yẹn. Náà ẹ tún gbọ́ yìí, tí a bá ń sọ cartoon, ẹ ti mọ cartoon táwọn ọmọdé máa ń wò, kì í ṣe èdè English, wọ́n yá láti inú Italian language ni. Italian language ni wọ́n ti yá cartoon. Ẹ tún gbọ́ yìí, metropolis ọ̀rọ̀ tí wọ́n ń pè ní metropolis wọ́n yá láti inú Greek language ní wọnú èdè òyìnbó wá. Àbí metropolis. Ẹ tún gbọ́ yìí, anonymous àbá ń sọ English, anonymity. Náà ẹ rí wípé kì í ṣe èdè òyìnbó ní gbòǹgbò ẹ̀. Àṣírí lẹ́gbọ́ yẹn. Náà ẹ gbọ́ eléyìí, náà èdè Greek ni. Ẹ tún gbọ́ yìí, cigar wọ́n mú láti inú Spanish language. Then vigilante wọ́n mú láti inú Spanish language wọnú English language ni. Then loot kan sọ pé kan loot nǹkan, kan jí nǹkan kó, kì í ṣe kò ní gbòǹgbò nínú èdè English, ó ní gbòǹgbò nínú èdè Hindi language. Ẹ tún gbọ́ ilé tó bá sọ pé you are a business guru kì í ṣe èdè òyìnbó, kì í ṣe ọ̀rọ̀ òyìnbó. Wọ́n mú ọ̀rọ̀ yẹn láti inú èdè kan tí wọ́n ń pè ní Sanskrit language wá ní. Ẹ tún gbọ́ ilé yìí tó bá sọ pé massage kí wọ́n massage ara èèyàn, gbòǹgbò ẹ̀ ò kì í ṣe English language, àwọn Portuguese language ni wọ́n ti mú wọnú English. Ẹ tún gbọ́ ilé, lemon inú Arabic ni wọ́n ti yọ wá. Ṣé tí a bá ń sọ̀rọ̀ nípa èdè, ìpèdè àti ọ̀rọ̀, èdè, ìpèdè, ìpohùn, ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ àyálò ni mo sọ fún wa yẹn, àpẹẹrẹ díẹ̀ nínú ẹ̀. Then àwọn kan wà tá ń pè ní slang, pé kankan sọ slang. Then jargons wà, jargons gbogbo wa láti mọ gbogbo àwọn ẹ̀mí ilé sọ̀rọ̀ púpọ̀ lórí slang,
jargons àwọn yẹn wà. Then nílẹ̀ Yorùbá níbí àwọn kíní kan tó wà tá a máa ń pè ní àdàpè ọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá. Àwọn Yorùbá mọ bí wọ́n ṣe máa ń da ọ̀rọ̀ pè. Wọ́n gbàgbọ́ pé àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé a ò gbọ́dọ̀ fi gbogbo ẹnu pé gbọ́nrán gandan tó yẹ pé a gbọ́dọ̀ dà á pè ní. Fún àpẹẹrẹ wọ́n lè sọ tí Yorùbá bá sọ wípé tẹ bá rí èèwọ̀ mọ̀ mú níbo léwu ti mú ó mú níbi bàbá ọmọ ẹ̀. Tá bá sọ pé níbi bàbá ọmọ ẹ̀ ó túmọ̀ sí pé ọkùnrin lẹni tán ń bá wí. Ọkùnrin yẹn dẹ̀rẹ̀ ibi tí ó wò yẹn ti mú òun níbi ibi male organ ẹ̀. Then tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tí Yorùbá bá sọ wípé ọ̀rọ̀ àdàpè náà ni o tí wọ́n bá sọ wípé ojú ara kò tiẹ̀ fi nǹkan bojú ara ẹ̀. Kí ni túmọ̀ ojú ara? Ọ̀rọ̀ àdàpè ni ó túmọ̀ sí pé female organ, private part. Ẹ̀túgbọ́ yìí tí àwọn Yorùbá bá tún sọ yìí pé okùn ilẹ̀ kí ni wọ́n ń pè ní okùn ilẹ̀ ní èdè Yorùbá? Ọ̀rọ̀ àdàpè tí wọ́n fi ń pe ejò ni wọ́n fẹ́ pè é léjò. Wọ́n wá sọ wípé àpórí okùn ilẹ̀ kan bìkan ẹ wá wo okùn ilẹ̀ ejò náà ń pè bẹ́ẹ̀. Àdàpè ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ni. Ẹ tún gbọ́ ilé yìí náà tí Yorùbá wá sọ wípé mo fẹ́ lọ ṣe gáà. Kí ló túmọ̀ tó bá sọ pé mo fẹ́ lọ ṣe? Ṣáàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sin àmọ́ òye àmọ́ ọ̀rọ̀ wa o àmọ́ pèlè ọ̀rọ̀ wa o. Ọmọ Yorùbá ẹ farabalẹ̀ dáadáa. Náà tó bá sọ pé mo fẹ́ lọ ṣe gá ó túmọ̀ sí pé ẹnìyẹn sọ pé mo fẹ́ lọ yàgbẹ́. Tí Yorùbá bá sọ yí pé mo fẹ́ lọ fún sáárì. Kí ni ìtumọ̀ yẹn? Mo fẹ́ lọ fún sáárì. Ó ń lọ fún sáárì. Ó túmọ̀ sí pé tàbí pé tó bá sọ pé ó fẹ́ lọ ṣẹ̀yọ́. Ó fẹ́ lọ tọ̀ nìyẹn. Ó ń lọ tọ̀. Ṣé kíní yẹn mo rò pé ó ń yé wa? Náà kíní yẹn pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé mi lè máa sọ. Ó ní nǹkan tí mo fẹ́ fààyàn mo lè fẹ́ kẹ́ farabalẹ̀. Mo lè máa tó lọ bẹ́ẹ̀. So on and on bẹ́ẹ̀. So fún àpẹẹrẹ náà tó bá sọ yí pé ó ti tàtẹ́rù nípa ó kú nìyẹn. Irú ẹ̀ gbogbo nǹkan tí mo sọ ló wà ní English. Ó wà ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ èdè bẹ́ẹ̀. Náà ẹ tún wá gbọ́ eléyìí. Náà lẹ́yìn àdàpè ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá àwọn ọ̀rọ̀ kan tún wà ní ilẹ̀ Yorùbá tí a máa ń pè ní ìpèdè awo. Ẹ wá farabalẹ̀ kẹ́ mọ́ gbọ́ o. Ìpèdè awo wà nílẹ̀ Yorùbá. Àwọn gbólóhùn awo, ọ̀rọ̀ awo, ìpohùn awo, àwọn ọ̀rọ̀ awo. Kìrẹ́ ṣe inú Yorùbá nìkan ló wà. Gbogbo inú láńgóèjì ẹ̀yà kọ̀ọ̀kan òun ni ìpèdè awo wà. Ìpèdè awo fún àpẹẹrẹ mo jẹ́jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìpèdè awo ló wà táwa ọmọ Ọlọ́run tá a mọ̀ pé gbólóhùn awo ni, tá a mọ̀ pé pèdè awo ni. Ẹlòmíì kò fi ṣe kà, kò fi ṣe nǹkan kan, kò kàn mọ̀ nípa ẹ̀ náà ni ó kàn sá ó gbọ́ pé ń sọ̀rọ̀ kan lòun náà ń sọ. Fún àpẹẹrẹ ẹ mọ̀ gbọ́ o tí àwọn àgbààgbà awo tó bá sọ pé jèbùrẹ́ ìyí tí wọ́n ń sọ òun náà ni wípé kí onítọ̀hún kó fọwọ́ wọ́nú kó dákẹ́ inú bíbí tàbí kó ṣe àforíjì. Jèbùrẹ́ wọ́n ní àgídímọ́làjà awo Ilé Ifẹ̀, awo Olùgbẹ̀bẹ̀, awo nígbàwo nígbò báwo bá gbàwo nígbò awo àtẹ awo aya. Gbogbo àwọn kọ́mọ èdè yìí ẹni tó bá ṣe Yorùbá ní ilé ìwé ó máa understand gbogbo nǹkan tí mo sọ èdè ní. But àwọn èdè awo àwọn èdè káwọn tó pé wọ́n classify nínú Bíbélì náà irú ẹ̀ wà tí Báíbù sọ nípa èdè àwọn ará Kádíà tẹ́bá ka Daniel chapter 1 ẹni pé nígbà tí wọ́n kó àwọn ìgbà tí wọ́n kó àwọn Daniel, Shadrach, Meshach àti Abednego ilẹ̀ Babylon náà sọ wọn lórúkọ yìí. Wọ́n sọ pé wọ́n máa kọ́ wọn ní ìwé àti èdè àwọn ará Kádíà. Èdè àwọn ará Kádíà yẹn dàbí èdè awo, èdè general ní tẹ́lẹ̀ láti gba ilẹ̀ Bábílónì tọ́lọ́run ti dà wọ́n lédè ìrú níbi odi nílé ìṣọ́ Bábélì. Ìgbà tó wá yá èdè Bábílónì yẹn ó wá yá wọn wá jẹ́ kí everybody mọ̀ nípa èdè yẹn mọ́. Àwọn irúfẹ́ àwọn èèyàn kan group of people kan wọn group of elites
wọ́n wá monopolize èdè yẹn, wọ́n wá ń pè ní èdè àwọn ará Kádíà, èdè àwọn ará Kádíà, èdè àwọn ará Kádíà. Ó wá túmọ̀ nígbà yẹn, ìgbà tó ṣe máa di táìmù tí wọ́n fi kó àwọn Dáníẹ́lì àtàwọn tó kó ẹ lọ sí ilẹ̀ ìgbèkùn nígbà náà, èdè àwọn ará Kádíà ti di bí èdè awo, èdè awo, ó ti di bí èdè awo tó jẹ́ yí pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ mọ́. Àwọn tí wọ́n bá fẹ́ lọ sí irú ẹ̀kọ́ kan, irú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ bíi arcane school, bíi esoteric school, bíi occultic school, so irú àwọn yẹn òun ni wọ́n wà lọ kọ́ ní èdè yẹn. Irú nǹkan tí wọ́n fi ayé àwọn Dáníẹ́lì, Ṣádákì àti Abẹ́nígò ṣe nìyẹn. Ẹ lọ ṣe rìsáàjì lé lórí, ẹ gbọ́ ilé ìdàdà gbogbo ènìyàn. So èdè yẹn ni so tó bá sọ yí pé pàmọ́lẹ̀, 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 èdè awo ni. Kò sí èyí tó kan àwa ọmọ Ọlọ́run nípa jèbùrẹ́. Èdè pọ̀ tí a lè sọ tó yẹ pé general language. Ọmọ Ọlọ́run tí yèrè bá ṣì kò ní bá wọn máa lo èdè ó kẹ́rẹ́ ó yẹ jèbùrẹ́ o, tàbí pé pàmọ́lẹ̀. Pàmọ́lẹ̀ èdè Yorùbá náà ni, ṣùgbọ́n èdè tí àwọn aláwo ti classify fúnra wọn ni, fúnra wọn tó yẹ pé òun ni wọ́n fi ń bára wọn sọ̀rọ̀ bí ohun èdè tí wọ́n fi ń bára wọn sọ̀rọ̀. Ẹ tún mọ gbọ́ eléyìí o, ẹ tún mọ gbọ́ eléyìí o. Tí wọ́n bá sọ pé báwo ni ọmọ ìyá, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àlà ń sọ bẹ́ẹ̀ àbí? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀dọ́ lè ń sọ bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín lè ń sọ bẹ́ẹ̀. Náà tí wọ́n bá sọ pé ọmọ ìyá, ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ pé èdè ògbóni ni. Nílé di awo náà ti máa ń pera wọn lọ́mọ ìyá. Kí ni ìyá nínú ilé di awo? Ẹ̀dán, wọ́n ń pe kíní kan ní ẹ̀dán ògbóni nínú ilé di awo. Ẹ̀dán ògbóni, takọtabo ni, tí wọ́n fi kíní kan bíi bàbà tí wọ́n fi rọ́, tí wọ́n wá so papọ̀. Èrè takọtabo, èrè abo yẹn ni wọ́n ń pè ní ìyá. Tí gbogbo oníkálùkù àwọn ọmọ ẹgbẹ́ awo tí wọ́n da nǹkan kan líkwìdì kan tí mi fẹ́ máa sọ̀rọ̀ gbogbo ẹ̀ kúlẹ̀kúlẹ̀ ní gbangba báyìí, tí wọ́n dà sínú ẹ̀ toró lu o. Àwọn ọmọ ẹgbẹ́ ògbóni wọ́n wà mọ kúnlẹ̀ sídìí èrè ìyá yẹn, wọ́n mọ fẹnu fa ọmú ẹ̀ mu, wọ́n mọ wá pe gbólóhùn síra wọn wípé ọmú ìyá dùn. Bóyá ẹ ti gbọ́ rí tí wọ́n ń pè ní ọmú ìyá dùn, ọmú ìyá dùn. Àwọn tó kú wá dáhùn wípé gbogbo àwọn làwọn jọ ń mú. Ẹ rí ẹlòmíì tó kàn déédéé sọ pé ọmú ìyá dùn, mọ túmọ̀ ẹ̀, ọ́rìjì ẹ̀ ni mo sọ fún yín lónìí yẹn. So ọmọ ìyá, àwọn ló máa ń pera wọn ní ọmọ ìyá. Now but àwọn ẹlòmíì wà tó pé wọn ò mọ ọ́rìjì ọ̀rọ̀ yìí, wọn ò mọ ibi tó ti wá. Wọn kàn bá bóò ní ọmọ ìyá, bóò ní ọmọ ìyá, bóò ní ọmọ ìyá. Èdè àwọn aláwo nínú lédè ògbóni bó ṣe máa ń kíra wọn nìyẹn. Dẹ́tẹ́ bá wo àwọn court, àwọn àyè, àwọn àlọ́rà, àwọn ẹyẹ, àwọn pink lady, daughters of Jezebel àti gbogbo àwọn ẹgbẹ́ òkùnkùn yìí lọ bẹ́ẹ̀. Gbogbo àwọn kọ́ọ̀tì yìí náà ni wọ́n ní gbólóhùn tí wọ́n máa ń sọ tó yẹ pé kì í ṣe fún tọmọ Ọlọ́run. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ ṣọ́ra. Ṣé rí, ẹ jẹ́ kí iye wa ṣe ká mọ èwo ni ìyàtọ̀ nínú èdè general tí ó jẹ́ pé general words, general language, èwo ni wọ́n classify tó yẹ pé àwọn awo ni wọ́n mọ fi ń bára wọn sọ̀rọ̀. Ọ̀dọ́ kò lè affect àwọn ọmọ Ọlọ́run torí pé àwa ní àṣẹ lórí gbogbo ọ̀rọ̀, àwa ní àṣẹ lórí gbogbo èdè. Ṣùgbọ́n kẹ́ má bàa mú ẹlòmíì tí òye kọsẹ̀. Ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra, ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra. Inú mi ò lè dùn kí n rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Ọlọ́run nípasẹ̀ ignorance wa. Ọ̀pọ̀lọpọ̀ wa ò kẹ́kọ̀ọ́, ọ̀pọ̀lọpọ̀ wa ò ka Bíbélì, ọ̀pọ̀lọpọ̀ wa a kàn kún fún ẹ̀bùn lásán, a ò farabalẹ̀ wo àwọn kankan. Then àwọn oníṣẹ̀ṣe àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n ti jáde ṣe with full force láti bẹ̀rẹ̀ sí ni máa ṣe àtakò àwọn Christian, láti máa ṣàtakò Bíbélì. Iṣẹ́ tí èṣù rán wọn nìyẹn. Àwọn náà ò dẹ̀ fi bò, wọ́n ní èṣù ni bàbá àwọn. So gbogbo àwọn nǹkan yẹn tó ń ṣẹlẹ̀ nìyẹn. Yes, also eriwo yà, èdè ògbóni ni, èdè àwọn awo ni. Now eriwo yà, ọmọ Ọlọ́run kí ló wà níbi irú àwọn èdè bẹ́ẹ̀? Àwọn èdè kan wà tẹ́ pé èdè tí ò yẹ ká gbọ́ lẹ́nu ọmọ Ọlọ́run, tí ò yẹ ká gbọ́ lẹ́nu Kristẹni. Kò sí ìtọ́ka wà nípa gbogbo àwọn kan. Àwọn èdè tí wọ́n fi ń communicate láàrin ara wọn ni. A ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú Bíbélì, a ní ọ̀pọ̀lọpọ̀ èdè nínú Bíbélì tó yẹ pé ó tó fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó ní mo fi sọ fún aṣẹ́ rí ẹ̀yin Christian ẹ̀ kì í gbọ́ràn, pàápàá jùlọ ẹ̀yin Kristẹni ìgbàlódé yìí.
ẹ̀mí ayé ti sápamọ́ sínú yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ̀ ń tẹ́gbà, àìní ìmọ̀ ó dẹ̀ ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú. Ẹ máa ń wo ọ̀rọ̀ burúkú wáyé tó jẹ́ pé gbogbo èdè táyé ń sọ làwa náà ń sọ. Apá ti jábọ́ o, Jésù èmi náà fẹ́ blow, mo fẹ́ blow, ṣé fẹ́ explode ní ṣé bọ́ǹbù ní ẹni? Ìwọ náà fẹ́ blow, àwọn kèfèrí sọ pé àwọn ń blow, ìwọ náà sọ pé wọ́n ń blow, ìwọ náà sọ pé apá ń jábọ́, ìwọ náà ń lo èdè búburú. So gbogbo àwọn kinní yìí mo bẹ̀ yín ẹjọ́ ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ jẹ́ ká ṣọ́ra àwọn èdè kan wà pé ẹ mọ́ sọ kì í ṣe wípé torí wípé anything ipò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n torí wípé we are not part of them. We are not part of them. Ẹ jẹ́ ń sọ àwọn èdè Yorùbá pọ́nbélé kan tó yẹ kó wà nínú Bíbélì tó dẹ̀ máa yà yín lẹ́nu tó bá wà nínú Bíbélì pé ó wà nínú Bíbélì. Àwọn èdè Yorùbá kan wà tẹ́ pé wọ́n fi kọ Bíbélì. Àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé ó wà ń bẹ̀ tẹ́ pé ok fún àpẹẹrẹ ẹ ti gbọ́ tí bá sọ̀rọ̀ sí tá à ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé agbẹ́dọ̀ kí lẹ máa sọ bàbá Síónì náà ti ń ṣèdè awo agbẹ́dọ̀ àwọn aláwo ló máa sọ agbẹ́dọ̀ no agbẹ́dọ̀ general language ni kì í ṣe èdè awo kankan agbẹ́dọ̀ ó dẹ̀ wà nínú Bíbélì ẹ jẹ́ fi hàn yín níbi tó wà nínú Bíbélì agbẹ́dọ̀ ẹ lọ sínú ìwé Job chapter 23 verse 6 Job 23:6 Job 23:6 ẹ ṣí síbẹ̀ Job 23:6 tàbí kẹ́kọ́lẹ̀ yóò á fi agbára ńlá bá mi wíjọ́ bí àgbẹ̀dọ̀ kìkì òun ó sì kíyèsí mi náà àgbẹ̀dọ̀ kí ni túmọ̀ àgbẹ̀dọ̀ túmọ̀ sí pé rárá àgbẹ̀dọ̀ túmọ̀ sí pé ká má rí ìtumọ̀ àgbẹ̀dọ̀ nìyẹn general language Yorùbá ni ẹtúgbọ́ yìí ó tún wà nínú Bíbélì ọ̀rọ̀ kan tó tún wà nínú Bíbélì tó máa tún yà yín lẹ́nu rẹ o tó tún máa yà yín lẹ́nu òun rẹ o náà ẹ mọ̀ pé ó wà nínú Bíbélì pé odòódì kí ni túmọ̀ odòódì túmọ̀ sí kò ṣeé ṣe kò lè rí bẹ́ẹ̀ ẹ wo ìyẹn nínú ìwé Job chapter 34 verse 10 Job 34:10 ǹjẹ́ nítorí náà ẹ fetí sílẹ̀ sí mi ẹ̀yin ènìyàn amòye odòódì fún Ọlọ́run tí ìbá fi hùwà búburú odòódì fún Ọlọ́run tí ìbá fi hùwà búburú ẹ jẹ́ ká ní English therefore hearken unto me ye men of understanding far be it from God odòódì fún Ọlọ́run láti hùwà búburú odòódì that is pé kò lè ṣeé ṣe fún Ọlọ́run láti hùwà búburú kò ṣeé ṣe fún Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ láti hùwà búburú so odòódì nìyẹn because ṣe rí gbogbo kìíní àti dàámọ́nú ara wọn ẹ̀ẹ̀mẹ̀wó lè wo nínú àwọn èwo ó dá ẹtúgbọ́ yìí nínú Luke 22:35 ẹ lọ sí Luke 22:35 ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín bẹ́ẹ̀ Luke 22:35 Luke chapter 22 verse 35 Luke 22 verse 35 ẹ mọ̀ gbọ́ o Luke 22 verse 35 ó sì wí fún wọn pé nígbà tí mo rán yín lọ láì ní àsùnwọ̀n àti àpò àti bàtà ọ̀dá ohun kan dá yín bí náà kí ni wọ́n wá sọ wọ́n sì wí pé ń dá o nígbà tí mo rán yín níṣẹ́ ọ̀dá nǹkan kan á dá yín bí wọ́n ní ń dá o náà kí ni tí wọ́n ń dá o yẹn ṣẹ́tìrì ẹ̀yìn tẹ́ ní Yorùbá Bible lọ́wọ́ ń dá o náà ẹ wo bí English ṣe sọ and he said unto them when I sent you without force and scream and shoes lack ye anything and they said nothing nǹkan tí Yorùbá Bible pè ní ń dá o ní bíbá yìí òun ní English pè ní nothing ní bíbá yìí so a gbọ́dọ̀ understand bí gbogbo àwọn kinní yìí bí ó ṣe ń ṣiṣẹ́ náà ẹ tó wá jẹ́ ń sọ ọ̀rọ̀ kan tó tún wà nínú Bíbélì tó yẹ pé general language ni ọ̀rọ̀ Yorùbá ni ẹ lọ sí Romans chapter 12 máa fọ́ ibẹ̀ yẹn sí wẹ́wẹ́ fún everybody níbí lónìí náà ẹ lọ sí Romans chapter 12 láti verse 1 náà mo fẹ́ kà nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará
kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà, èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Kí ẹ fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́. Náà kí ni wọ́n ń pè ní ẹbọ? Ẹbọ sacrifice, ètùtù, rituals. Náà ẹ gbọ́ ilé yìí, tó máa ń sọ̀rọ̀ nípa ẹbọ irú in tí wọ́n bá ń pè ní ẹbọ ó dìpẹ́ndì lórí irú ẹbọ wo. Kí ni definition ẹbọ gangan? Ẹbọ jẹ́ ọrẹ tí a fi ń tu ẹnìkan lójú, ìbáà jẹ́ tí a fi ń tu Ọlọ́run lójú tàbí tí a fi ń tu àwọn ẹ̀mí èṣù lójú. So ẹbọ túmọ̀ sí offering. Bẹ́ẹ̀ mo sọ fún yín, ẹ lọ wádìí. Ẹbọ túmọ̀ sí offering ní ẹbọ a tún lè pè ní offering. It's a kind of offering. Ọrẹ ni ọrẹ ìrúbọ, ọrẹ ni ẹbọ. So tá bá ń sọ̀rọ̀ nípa ẹbọ náà, oríṣi ẹbọ mẹ́ta ló wà. Ibi tí màá ti yànnà náà rí, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́, mo ti ń lọ sí parí. Ẹbọ, kí ni oríṣi ẹbọ mélòó ló wà? Ẹbọ òkú ń bẹ, màá fi hàn wá ní Báíbù. Ẹbọ ààyè mímọ́ wà àti ẹbọ ayérayé. Ẹ jẹ́ sáré ṣàlàyé ká máa round up. Náà ẹbọ àkọ́kọ́ ni mo pè ní ẹbọ òkú. Oríṣi ẹbọ àkọ́kọ́ nìyẹn, ẹbọ òkú. Ìwé Psalm 106 ní verse 28. Ẹ máa gbọ́ o, Psalm 106 ẹ kọ́lẹ̀ verse 28. Wọ́n dá ara wọn pọ̀ pẹ̀lú mọ́ba ní Péórù, wọ́n sì ń jẹ ẹbọ òkú. Wọ́n ń jẹ ẹbọ òkú. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń pè lẹ́bọ òkú. Oríṣi ẹbọ àkọ́kọ́ nìyẹn, ẹbọ òkú. Kí n tó ṣàlàyé ìtumọ̀ ẹbọ òkú fún yín, ẹ jẹ́ kí n lọ sí 1 Corinthians chapter 10. Ẹ kọ sílẹ̀. Mo sọ fún yín níbẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí wípé àwọn ọmọ Ọlọ́run, àwọn Kìrìsìtẹ́nì lèmi ń bá wí primarily. Àwọn Kìrìsìtẹ́nì lèmi ò fẹ́ kí wọ́n wà nínú ignorance. Bible sọ ní èmi kò fẹ́ kí ẹ̀yin jẹ́ òpè ará ní ti ẹ̀bùn ẹ̀mí. Èmi kò fẹ́ kí ẹ̀yin jẹ́ òpè ará. Nǹkan tẹ́mi náà ń ṣe nìyẹn. Mi ò fẹ́ kẹ́ jẹ́ òpè ẹ̀yin ọmọ Ọlọ́run. Mo fẹ́ ká understand nìkan. Káwọn kèfèrí, àwọn aláìmọ̀kan, kí wọ́n má bàa fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀, ká má bàa kó ìpayà bá wa, ká má bàa dẹ́rù bà wá níbi tẹ́rù ò sí. So àwọn ọlọ́gbọ́n á dẹ̀ máa kíyèsí àwọn aláìgbọ́n wọn ní kà á sí, kò sí problem. 1 Corinthians chapter 10, mo ń sọ̀rọ̀ nípa ẹbọ òkú. Kí lẹbọ òkú? 1 Corinthians chapter 10 láti verse 19 ó ṣàlàyé ẹbọ òkú. 1 Corinthians chapter 10 láti verse 19. Ǹjẹ́ kí ni mò ń wí? Pé ohun tí a fi rúbọ sí òrìṣà jẹ́ nǹkan, tàbí pé òrìṣà jẹ́ nǹkan? Ṣùgbọ́n ohun tí mò ń wí ni pé ohun tí àwọn kèfèrí fi ń rúbọ, ẹ máa gbọ́ o, ẹbọ kan nìyẹn o, ẹbọ òkú. Ohun tí àwọn kèfèrí fi ń rúbọ, wọ́n fi ń rúbọ sí àwọn ẹ̀mí èṣù. Wọ́n fi ń rúbọ sí àwọn ẹ̀mí èṣù. Tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀mí èṣù nínú Bíbélì, ó tún yàtọ̀ sí èṣù tilẹ̀ Yorùbá, èṣù ọ̀dàrà. Ṣé rí, màá ṣe mẹ́sẹ̀jì kan láìpẹ́ yìí, torí mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fẹ́ clarify fún àwọn Kìrìsìtẹ́nì. Ṣé pé àwọn oníṣẹ̀ṣe wọn ń pariwo kiri láti bí ọdún bíi mélòó kan wípé èṣù is not Satan. Òótọ́ náà sọ bóyá ti gbọ́ rí, èṣù is not Satan. Bẹ́ẹ̀ mo sọ fún yín, ẹni tó bá sọ pé èṣù nítòótọ́, nígbà tí wọ́n translate Bible, ṣé mọ̀, nígbà yẹn àwọn bàbá Samuel Ajayi Crowther wọ́n gbìyànjú, honestly wọ́n gbìyànjú gidigidi tí wọ́n translate Bible láti èdè English sí Yorùbá. Náà ṣẹ́rí, àwọn ẹ̀mí èṣù, àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n. Sátánì ò kì í ṣe èṣù ò dẹ̀ kì í ṣe Sátánì. Sátánì ju èṣù lọ. Èṣù, oh my God, màá ṣàlàyé yẹn, kì í ṣe inú mẹ́sẹ̀jì lè, ẹ má jẹ́ kí n digress. Mo sì máa ṣàlàyé èṣù kọ́ ni Sátánì o, Sátánì kọ́ lè ṣù o, wọn jọra wọn o. Ó ní àwọn area kan mo sì máa ṣiṣẹ́ lé lórí tí kìíní máa fi kíyè wa. Ó dẹ̀ ní rísì tí màá fi ṣiṣẹ́ lé lórí káwọn ọmọ ọlọ́kà má bàa wà confused. So ó ní wọ́n fi rúbọ sí àwọn ẹ̀mí èṣù, kì í ṣe sí Ọlọ́run. Èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó bá àwọn ẹ̀mí èṣù ṣe àjọpín. Ẹ̀yin kò lè mú ago Olúwa àti ago àwọn ẹ̀mí èṣù. Ẹ̀yin kò lè ṣe àjọpín ní tábìlì Olúwa àti ní tábìlì àwọn ẹ̀mí èṣù. So
níbí báyìí Bible ṣàlàyé fún wa ohun tí ìwé Psalm 106 verse 28 pè ní ẹbọ òkú. Oníbẹ̀lì sọ pé ohun tí àwọn kèfèrí fi ń rúbọ, wọn ò fi rúbọ sí Ọlọ́run alààyè, wọ́n fi ń rúbọ sí àwọn ẹ̀mí òkùnkùn ni. Ní orí social media mo sọ̀rọ̀ nípa ẹbọ rí tí mo pè ní ẹbọ tó ga jù, the ultimate sacrifice. Ibẹ̀ ni mo ti ṣe àlàyé àtúpalẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ nípa nǹkan pè lẹ́bọ. Onírúurú ẹbọ àwọn òkú yìí òun ló wà nípele ìpele ẹbọ ojúbọ òrìṣà, ẹbọ oríta mẹ́ta àgbàǹṣálá, ẹbọ àtiyọ ọjọ́, ẹbọ àtiwọ̀ oòrùn, ẹbọ jíjẹ, ẹbọ mímu, ẹbọ ẹyẹ, ẹbọ ẹranko, ẹbọ ọ̀sán gẹ́gẹ́rín, ẹbọ àjèjì orúgọ̀jọ̀, ẹbọ tí wọ́n ń pè ní èsè, ẹbọ tí wọ́n ń pè ní ìpèsè, irú ẹbọ kan ni wọ́n ń pè ní ètùtù, irú ẹbọ kan ni wọ́n ń pè ní sàrà. Àwọn ẹbọ kan wà tó yẹ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ó dín ènìyàn ni wọ́n fi ń gbé. Ẹbọ ìrúbọ, ẹbọ arọ́pò, ẹbọ adíbodè, oríṣiríṣi bó ṣe wà nìyẹn nínú àwọn ẹbọ òkú yìí. Gbogbo àwọn ẹbọ tí a pè ní ẹbọ òkú yìí, Sátánì ni wọ́n fi ń rúbọ fún àtàwọn ẹ̀mí èṣù. Ẹbọ tí àwọn kèfèrí, àwọn oníṣẹ̀ṣe ń gbé, ẹbọ táwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń gbẹ́bọ sójúbọ òrìṣà, àwọn oníṣẹ̀ṣe ń gbẹ́bọ sóríta mẹ́ta àgbàǹṣálá, èṣù náà ń gbẹ́bọ fún èṣù àtàwọn àjẹ́. Àwọn náà dẹ̀ lè dínà yẹn, kì í ṣe pé mo fi bà àwọn oníṣẹ̀ṣe jẹ́. Èṣù ni wọ́n ń gbẹ́bọ fún, èṣù ló ń gbẹ́bọ, èṣù onílé oríta òun ni wọ́n ń rú ẹbọ fún. So ẹbọ òkú nìyẹn. Kí ló dé tá ṣe pé wọ́n ní ẹbọ òkú? Torí pé Ọlọ́run òkú ni wọ́n ń rúbọ yẹn sí. So torí pé Ọlọ́run òkú òun ni wọ́n ń rú ẹbọ yẹn sí. So a gbọ́dọ̀ understand gbogbo àwọn kìíní. So oríṣi ẹbọ àkọ́kọ́ nìyẹn. Then oríṣi ẹbọ kejì òun ni èyí tí mo pè ní ẹbọ àyè mímọ́. Nínú ìwé Romans chapter 12 yẹn, ṣé rí ẹjẹ́ sọ wọ́n fún wa nípa ẹbọ àyè mímọ́? Àwa Christian, ok, ẹjẹ́ ń pe àkéèsí yín sí kìíní kan nínú ẹsẹ̀ Bíbélì yẹn. Ẹ mọ̀ gbọ́ Romans chapter 12. Romans chapter 12 yẹn jẹ́ ká padà síbẹ̀ ní verse 1. Ẹ mọ̀ gbọ́ o, torọ́pọ̀lọpọ̀ Christian là ń ka Bible, ká béèrè fún ìmísí àti ìmọ́lẹ̀ Ọlọ́run àti ìtọ́ni ẹ̀mí mímọ́ lórí nǹkan tá a kà. Now Romans chapter 12, ẹ mọ̀ wo ìtumọ̀ ẹbọ àyè mímọ́ o. Tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ o, ẹbọ àyè mímọ́ ẹ mọ̀ gbọ́ o. Nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́. Ṣé ẹgbẹ́ mo ti sọ̀rọ̀ nípa ẹbọ òkú? Ẹbọ ààyè mímọ́ ni àwa Christian. Ẹ gbọ́ mi dáadáa. Náà ẹbọ ààyè mímọ́, ẹbọ ni ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tó bá pọ̀ mọ́ Ọlọ́run alààyè ni ẹ́. Ẹbọ ni èmi náà. Bọ̀dí tó ṣẹlẹ̀ ní pé a gba àwọn ọmọ Ọlọ́run níyànjú láti yọ̀ǹda ara wa pátápátá fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́. Ìtẹ́wọ́gbà, èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ẹ̀rí ó sọ mí nìyẹn. Ìtumọ̀ ẹbọ ààyè ni iṣẹ́ ìsìn àwa Kìrìsìtẹ́nì tó tọ̀nà. Ẹmọ tí wọn kó tọ̀nà. Kí nǹkan tọ̀nà túmọ̀ sí pé ó tọ ojú ọ̀nà tán là kalẹ̀. Kí ẹbọ tí àwa Kìrìsìtẹ́nì fi ara wa rú fún Ọlọ́run gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn wa, kí a tó lè sọ pé ó tọ̀nà, ó túmọ̀ sí wípé ó gbọ́dọ̀ wà in line with Bible teaching. Ẹbọ ààyè mímọ́ tí ó kọ́ tó di pé a lè sọ pé ó tọ̀nà, ó gbọ́dọ̀ wà in line with Bible standard. Tàbá sọ pé nǹkan tọ̀nà, pé ẹbọ ààyè mímọ́ fún Ọlọ́run tó tọ̀nà, ó túmọ̀ sí pé ó gbọ́dọ̀ wà in line, in accordance with the teaching of the word of God. Ibẹ̀ yẹn ni mo ti wá padà sórí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Náà tàbá ń sọ̀rọ̀ nípa fífi ara wa fún ẹbọ ààyè mímọ́, kì í ṣe orin nìkan náà fi ń kọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín wàásù nínú ọ̀rọ̀ orin ẹ̀ tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ń preach nínú ọ̀rọ̀ orin ẹ̀ tẹ̀lé. Kì í ṣe pé kankan sílẹ̀ sọ pé fi ara yín fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́ nìkan, tó yẹ pé iṣẹ́ ayé àti wá ayé ó lòdì sí ti Bible. Ọdún tọ́ọ̀gì lọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olórin tẹ́ ń pera yín olórin yìí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín kàn ní ẹ̀bùn ni, ẹ ní charisma, ẹ ní character. Mi fi ń sọ́ọ̀tì yín, mò ń sọ òtítọ́ ọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ náà ló ṣe wà ní ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ wà tẹ́ pé tọ́ọ̀gì ni wọ́n lórí pẹpẹ o. Ẹ̀yin wọ̀nyí ni àbàwọ́n nínú àsè wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń ṣe àwọn nǹkan wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ mú kí àwọn aláìgbàgbọ́ àti àwọn kèfèrí, ẹ̀yin lẹ̀ mú kí wọ́n máa wá nú kán máa wá ẹni tí ò tó yàn sọ̀rọ̀ sí, ẹ̀yin lẹ̀ fún wọn láyè. Ẹ̀yin lẹ̀ fún wọn láyè. Kí ló ń ṣẹlẹ̀? Irú ìgbé ayé wo lẹ̀ ń gbé yìí? Kí ló ń ṣe yín gangan? So tá bá ń sọ̀rọ̀ nípa ẹbọ ààyè mímọ́, ó túmọ̀ sí pé sáfíìsì wa gbọ́dọ̀ jẹ́ ìtẹ́wọ́gbà. Àgọ́ ara wa ti di tọ́lọ́, tẹ́ḿpìlì Ọlọ́run ni.
ìtumọ̀ ẹbọ àyè mímọ́ nìyẹn. ẹ jẹ́ n sọ̀rọ̀ àbíyè fún yín. ṣe rí àbíyè, ọ̀rọ̀ yẹn tí wọ́n ń pè ní àbíyè, ọ̀rọ̀ tí wọ́n ń pè ní àbíyè is a Yorùbá, general Yorùbá word. ẹ lọ wá díẹ̀ lẹ́niwìà. general Yorùbá word ni. ọ̀dọ́ àwọn ògbóni náà máa ń lo ìyá àbíyè, torí nínú lédè àwo àwọn olóyè obìnrin kan wà tó máa ń pè ní ìyá àbíyè. ìyá àbíyè nínú lédè àwo nínú ẹgbẹ́ ògbóni, but general language ni. tí ẹ bá rí ẹ rí wípé nígbà tí ìrere bẹ̀rẹ̀ gan, tí àwọn àpọ́sù Ayọ̀ Babalọ́lá àti irú àwọn èèyàn àti irú àwọn akọni ìgbàgbọ́ tí wọ́n wà nínú ayé, tẹ́ bá kíyèsí tí wọ́n iṣẹ́ ìránṣẹ́ wọn fọ́ ogbó di ilé òrìṣà, wọ́n sọ igbó orò igbó àdúrà, wọ́n sọ orí òkè tí wọ́n táwọn ìwé ti ń ṣèpàdé, wọ́n sọ di orí òkè àdúrà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn orí òkè ìdè wà lónìí. náà tí a bá wá ń sọ̀rọ̀ wípé ẹbọ tí a ti fira wa fún Ọlọ́run, a nídìí àbọrú àbọyè mọ́. ṣé mo tún máa bọ́rú àbọyè? ẹ jẹ́ n sọ wọn kan fún yín nípa àbọrú àbọyè. gbogbo ènìyàn àṣírí lẹ fẹ́ gbọ́ ẹ̀yin Kristẹni. ṣe rí tó bá sọ pé àbọrú àbọyè o, náà ọ̀rọ̀ ìkíni àwọn babaláwo àtàwọn abọ rẹ̀ ni. ṣe rí gbogbo, mo sì máa ṣiṣẹ́ lórí ìyẹn náà. ṣe rí gbogbo iṣẹ́ tó wà nílẹ̀ Yorùbá ló ní òrìṣà kọ̀ọ̀kan tó forí ẹ̀ sọ. ẹ lè bìlífù, ẹ lè mọ́ bìlífù. gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ló ní òrìṣà kọ̀ọ̀kan tí wọ́n fi orí ẹ̀ sọ. ẹ mọ̀ o, ẹ jẹ́ n ṣàlàyé fún yín, ẹ mọ̀ gbọ́ ilé. fún àpẹẹrẹ, àwọn ọdẹ tó bá fẹ́ kí àwọn ọdẹ, tẹ bá rí ọdẹ tó lọgbó nílẹ̀ Yorùbá, wọ́n á kí wọn pé àrèpá o. àwọn náà wà dáhùn wípé àrèpá ń tògún o, tàbí ògún ó gbè ọ́ o. ìkíni àwọn ọdẹ nìyẹn. ìkíni àwọn alágbẹ̀dẹ, àwọn kan wà tá máa ń pè ní alágbẹ̀dẹ. tí ẹ bá rí àwọn alágbẹ̀dẹ níbi tí wọ́n ti ń rọ àgbẹ̀dẹ, bí wọ́n ṣe máa ń kí wọn ni pé àrọ̀yé o. táwa kí wọn pé àrọ̀yé o, àwọn náà wà dáhùn wípé ògún á gbè ọ́ o. náà àwọn àgbẹ̀ bọ́n ṣe máa ń kí wọn nílẹ̀ Yorùbá òun ni wípé àròkò bọ́dún dé o. táwa kí àgbẹ̀ ní àròkò bọ́dún dé o, àwọn náà sọ pé àṣẹ adúpẹ́ o. ìkíni ni, ìkíni bọ́n ṣe máa ń kí wọn nìyẹn. náà àwọn onídìrí, àwọn local hairdresser, àwọn onídìrí nílẹ̀ Yorùbá bọ́n ṣe máa ń kí wọn ni pé ojú gbòòrò. tọ́ bá kí wọn pé ojú gbòòrò, wọ́n á dáhùn wípé Iyemọja gbè ọ́ o. ó ní ìdí tó fi rí bẹ́ẹ̀. mo ṣe máa tú àwọn kinní yẹn wẹ́wẹ́ nínú mẹ́sẹ̀jì mi tí màá bá ṣe. náà ẹ túbọ̀ ilé àwọn aláró, ẹ mọ àwọn aláró, àwọn tó máa ń dá aṣọ àwọn aláró, má ṣe máa ń kí wọn ni pé ààrẹ dú o. tó bá kí wọn ní ààrẹ dú o, àwọn náà wà dáhùn wípé olókun á gbè ọ́ o, olókun á gbè ọ́ o. náà bí wọ́n ṣe máa ń kíra wọn ni. ṣé wàá láwọn babaláwo àti abọ rẹ̀ ni àwọn ọmọ awo àti àwọn oníṣẹ̀ṣe máa ń kí wípé tó bá ń ṣe bọ tàbí tó bá ń ṣàwo, wọ́n á kí wọn wípé àbọ̀ rúbọ yẹ o. àwọn náà wà dáhùn wípé àbọ̀yèbọ ṣíṣẹ́ Ifá ó gbè ọ́ o. náà ìwọ tó kì í ṣe oníṣẹ̀ṣe, tó kì í ṣọmọ babaláwo, ò ní ìdí àti mọ sọ wípé àbọrúbọ yẹ o. ò ní ìdí àti mọ kí anybody bẹ́ẹ̀. náà tọ́ba tó sọ pé àbọrúbọ yẹ o, ìkíni ni. at the same time wọ́n tún ń súre fún wọn ni, ìwúre fún àwọn tó ń ṣe kíní yẹn ní pẹ́tò àbọrúbọ yẹ o. dàtí pé ẹbọ tẹ́ ń gbé yìí ó máa rú o, dẹ́ ó máa yẹ o. àbọrúbọyè, ẹ ó bọ́ ní àbọrú, ẹ ó bọ́ ní àbọyè. ìtumọ̀ ẹ̀ nìyẹn, wọ́n gbàdúrà fún wọn nìyẹn. náà àwọn náà wà náà pé àbọyè bọ ṣíṣẹ́ o, Ifá ó gbè ọ́ o, Ọ̀rúnmìlà ó gbè ọ́ o. gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àwa ò nídìí àti mọ súre bẹ́ẹ̀, àti mọ ṣèwúre pé àbọrúbọyè. ṣe rí àgọ́ ara wa láti fi fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹbọ àyè mímọ́. a nídìí àti mọ gbàdúrà pé kọ́lọ́ ń jẹ́ kẹ́bọ orú, kọ́lọ́ ń bú jẹ́ kí ẹbọ ó dà. àwa ò nídìí yẹn mọ́. reason ni pé a ti fi Jésù ṣe ìrúbọ tó ga jùlọ fún wa. Jésù Kristi ní ìrúbọ olóríṣi ìrúbọ kẹta, ibẹ̀ ni mo parí ẹ̀ sí. ìrúbọ ayérayé òun ni oríṣi ìrúbọ kẹta. yẹ́sà gbogbo ẹbọ pátápátá tí wọ́n ń rú láti inú Genesis, látìgbà tí Káínì ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ìrúbọ rẹ̀ fọ́lọ́, lẹ́yìn náà Ábẹ́lì, láti orí ẹ̀ títí dé ibi tó parí sí nígbà ayé John the Baptist, kò sí ẹbọ kankan mọ́ láti orí Jésù Kristi. Jésù ní àgbà ẹbọ, Jésù ní ẹbọ àrúfín, Jésù ní ẹbọ àrúyè, Jésù ní ẹbọ àrúdà, Jésù
Jésù Kristi ni a ti fi rúbọ fún wa. Ẹ̀yin tẹ́ ní ìwé orin lọ́wọ́, ìwé orin tó ti jáde tipẹ́tipẹ́, ẹ rántí orin yìí, ẹkún pé náà kíkan. Tẹ́ bá lórí inú ìwé yẹn lọ wò, tẹ́ bá ń kà lọ, ẹ máa rí pé Jésù àlùfáà wa ti ṣètò la ṣe pé ṣẹ́ni bẹ́yẹn, ẹ lọ wo inú ìwé orin yẹn, ẹ fún pé náà kíkan, ẹ rí àwọn gbólóhùn yẹn níbẹ̀. Jésù olórí àlùfáà wa, ó ti ṣe ètùtù àṣepé, ó ti ṣe ètùtù àṣepé. Nígbà tí Jésù ti rúbọ tán lórí Kávárì, yẹsà kò ṣẹbọ míì mọ́. Gbogbo ẹbọ tí anybody bá tún wá ń rú lẹ́yìn tí a ti fi Jésù rúbọ tó ti jíǹde lórí igi àgbélébú, èṣù lókù tí wọ́n ń rúbọ fún. Àwọn ẹ̀mí òkùnkùn lókù tó ń rúbọ fún. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ Bíbélì yẹn, yóò dára fún wa lórúkọ Jésù. Náà ẹ jẹ́ ká ṣí Báíbù sínú ìwé Hebrew, ibẹ̀ ẹni màá kà tí màá lè gbàdúrà fún wa, ó dìgbà mí nìyẹn. Hebrew chapter 10, màá kà verse 1 to 5, màá wá kò sí verse 8. Ẹ máa gbọ́, ẹ máa fẹ̀mí bá mi lọ. Nítorí òfin bí ó ti ní òjìji àwọn ohun rere tí ń bọ̀, láì jẹ́ àwòrán pàápàá àwọn nǹkan náà, wọn kò lè fi ẹbọ kan náà tí wọ́n ń rú nígbà gbogbo ní ọdọọdún mú àwọn tí ń wá síbẹ̀ di pípé. Gbogbo ẹbọ tẹ́ ń rú lọ́dọọdún àṣọdún àta ìjẹ̀ sílẹ̀, ó yá o ẹ̀tẹ̀jẹ̀ sílẹ̀ lọ́dọọdún lóṣooṣù lọ́rọọrún, kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò láìláì, kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò. Bí kò ṣe bẹ́ẹ̀, a kì í bá ti dẹ́kun àti máa rú wọn. Nítorí àwọn tí ń sin kì í bá ti ní ìmọ̀ ẹ̀ṣẹ̀ nígbà tí a bá ti wẹ̀ wọ́n mọ́ lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n gbogbo ẹbọ tẹ́ ń ṣe yìí ò mú yín lára dá lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣùgbọ́n nínú ẹbọ wọn ni à ń ṣe ìrántí ẹ̀ṣẹ̀ lọ́dọọdún, nítorí kò ṣeé ṣe fún ẹ̀jẹ̀ akọ màlúù àti ti ewúrẹ́ láti mú ẹ̀ṣẹ̀ kúrò. Nítorí náà nígbà tí ó wá sí ayé, ìyẹn Jésù olórí àlùfáà wa, nítorí náà nígbà tí Jésù wá sí ayé, ó wí pé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ, ṣùgbọ́n ara ni ìwọ ti pèsè fún mi. Ẹ wá wo verse 8 torí àkókò wa. Nígbà tí ó wí ní ìṣáájú pé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ àti ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí wọn, àwọn èyí tí ń rú gẹ́gẹ́ bí òfin. Nígbà náà ni ó wí pé kíyèsí, mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ó mú ti ìṣáájú kúrò, gbogbo àwọn ẹbọ ọdún májẹ̀mú láíláí, ó mú ti gbogbo àwọn ìrúbọ yẹn, ó mú ti ìṣáájú kúrò kí ó lè fi ìdí èkejì múlẹ̀. Nípa ìfẹ́ náà ni a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí ṣẹ́rí báyẹn, nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ibi tí mo ti máa mẹ́nu dúró nìyẹn. Ẹbọ tí Jésù ti fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo, lẹ́yìn ìrúbọ tí Jésù Kristi ti rú, a ò nídìí àbọrú àbọyè mọ́. Lẹ́yìn ìrúbọ tí Jésù Kristi ti fi ara rẹ̀ rú, ṣe ní gbogbo nǹkan táwọn wòlíì ń pè ní iṣẹ́ wòlíì, ètò wòlíì, wọ́n ń ṣètò, wọ́n ń ṣiṣẹ́ wòlíì, iṣẹ́ èṣù ni, iṣẹ́ babaláwo ni. Kò sí ẹbọ kankan mọ́, kò sẹ́bọ mọ́ lẹ́yìn tí a ti fi Jésù Kristi rúbọ lórí Kávárì. Gbogbo àwọn nǹkan yòókù tó ní kálukú ń ṣe kò nítumọ̀ mọ́, kò sì lè gbanilà mọ́. Ẹ jáwọ́ kúrò níbẹ̀. Dẹ́ẹ̀yin olórin, mo sì tún máa ní mẹ́sẹ̀jì míì fún wa lọ́tọ̀ àti gbogbo àwa àránṣẹ́ Ọlọ́run lọ́tọ̀. Jésù Kristi ni ultimate sacrifice. Jésù Kristi ni ẹbọ ayérayé. Lẹ́yìn Jésù Kristi, ìrúbọ tó ti ṣe lórí igi àgbélébú, kò sí ẹbọ kankan níbi kankan. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olórin lépa láti gba inspiration lọ́wọ́ ẹ̀mí mímọ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń pera yín lórí ìyìn rere, rí ààyè fún Ọlọ́run mọ́, fira yín fún Ọlọ́run bí ẹbọ ààyè mímọ́, fira yín fún èṣù gẹ́gẹ́ bí onílara. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń ṣe ìyìn rere lónìí, kàn ń fira yín fún Sátánì gẹ́gẹ́ bí òkú ẹbọ òórùn. Nínú
ìjà, nínú àgbèrè, nínú ìgbéraga, ìfẹ́ owó, ọ̀rọ̀ ìsọkúsọ, jìbìtì lílù, ògógóró mímu. Ẹ imagine kí ẹni tó pèrè ní kìrìsìtẹ́nì olórí ìrere wòlíì kó máa mu tramadol, kó máa mu ìpàyà, kó máa mu káyínkáyín, kó máa mu ògógóró kó tó gorí pẹpẹ. Ẹ kì í ṣe bọ àyè mímọ́, ẹ bọ òkú òórùn ni. Ẹ lọ jáwọ́ níbẹ̀. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo bẹ̀ yín. Èmi ò bú ẹnikẹ́ni, mi ò insult ẹnikẹ́ni. Mo wá láti correct àwa ọmọ Ọlọ́run, láti educate àwa ọmọ Ọlọ́run nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú àwọn fact tó wà on ground. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Mo fi gbogbo ẹ̀yin ènìyàn àtèmi náà lé Ọlọ́run lọ́wọ́. Ọwọ́ agbára Ọlọ́run kó gbé wa ró lórúkọ Jésù. Orí wa ò ní gbàbọ̀dé o. Ilé ológo ni gbogbo wa ń lépa lórúkọ Jésù. A ò ní dẹni ìwátì níbẹ̀ o. Ọ̀run àánú á ṣí fún wa. Gbogbo ẹ̀yin olórí ìyìn rere, ọwọ́ agbára Ọlọ́run á dì yín mú. Ìmísí àtòkè wá tẹ́ ó máa fi kọrin láti inú ìmísí Ọlọ́run. Tẹ́ ẹ dẹ̀ mọ́ gbégbé ayé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ọlọ́run kó fi fún yín. Gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run, tabarẹ́ ẹnikẹ́ni tó ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀ nínú wa, tabarẹ́ ẹnikẹ́ni tó ti ń dìdàkudà nínú wa, tabarẹ́ ẹnikẹ́ni tó ti ń baslide nínú wa, Ọlọ́run gbé ogun àwọn ikọ̀ rẹ̀ ró, gbé ogun àwọn ìránṣẹ́ Ọlọ́run ró. Má jẹ́ kí ẹnikẹ́ni ó dìdàkudà, torí pé báwo ni ó ṣe rí, báwo ni ó ṣe rí lójú wa tí a bá ń wàásù tán, tí àwọn èèyàn dọ́run, táwa ta nawọ́ ọ̀run sáwọn èèyàn táwa padà débẹ̀. Yìí ó ti burú tó, yìí ó ti dùn wá tó, ká porúkọ níjọba ọ̀run, ká sì wá wá àti o. Dádì, yìí ó ti burú tó, yìí ó ti dùn yín tó, ká porúkọ níjọba ọ̀run, ká sì wá àti o. Yìí ó ti burú tó, yìí ó ti dùn mí tó, ká porúkọ níjọba ọ̀run, ká sì wá mi tì o. Ẹ jẹ́ kí a padà sínú òtítọ́ ìyìnrere. Bíbélì ó ti tó fún wa. Gbogbo inspiration orin tí a nílò ẹ máa rí nínú Bíbélì. Dẹ̀ kí ló dé ìbọlẹ̀ gbèwé orin sí ẹ̀kọ́ yín mú mọ́ bíi tìgbà kan? Ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì ẹ̀kọ́ yín mú mọ́ bíi tìgbà kan. Ẹ jẹ́ padà síbẹ̀. Àwọn orin ìgbà ni àwọn orin tó ní ìmísí, àwọn orin táwọn akọrin ń kọ lórí pẹpẹ, táwọn ẹlẹ́ṣẹ̀ ń gbọ́ ní ìgboro tí wọ́n dẹ̀ ń sábọ̀ wá chọ́ọ̀chì tó wá ń fàyè wọn fún Jésù. Bó làwọn orin yẹn wà? Orin àlùjọ ló kù, orin tá fi ń kí àwọn olóṣèlú, orin tá fi ń kí àwọn ènìyàn kan lè ná wa lọ́wọ́, òun ló kù tá à ń kọ. Ẹ jẹ́ a padà sínú Bíbélì. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ ńlá Jésù. Yóò sì dára fún wa. A ò ní mísì ọ̀run o. Jésù Olúwa wa, àmín. God bless you all.